ìtẹ́gun yín ti dé a ò ní pẹ́ rárá. arákùnrin kí ni orúkọ rẹ. ọlọ́dún púpọ̀ kalẹ̀ jayé ni mà. I thought he said she knew everything. You shut up and drop that phone. Kaorisinda, Maorisinda. Tọ́pọ̀ mi, kí ni ìtòwú ẹ? Ìtumọ̀ ẹ̀ ni pé kí ni èrò ọ̀tọ̀ ẹ, kí ni ìtọ́ tó wà nínú ẹ? Wọ́n ní ẹ lè predict future, àbí? Kaorisinda, Kaorima. Kaorisinda, ai. Kaorisinda, Kaorima, Maorisinda, ai. Torí bí àwa ti wà ìyànjẹ́ àtọ́nà làtọ́ làwọn àjẹ́. Ọgbọ́n alágbá ọba àwọn ọba àbíbí rábàtà àbàbà àríbìtì lónìí kọ́kọ́rọ́ ilé ayé wọn olóògùn gbogbo nǹkan tó ti lè kọ́. Ìṣòro tó bá bára ní kò tọ́ fún mi. Kò tí ì tán kò sí wàhálà ń bẹ̀. Okay, mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín náà wọ́n ní ta ló máa win Champions League nírọ̀lẹ́ yìí nínú Arsenal àti Real Madrid. Stop now. Hey, Kaori, mo send Kaori, Maori, send Kaori. Send animal, send Kaori, Maori, send Kaori. Send Kaori. I'm Kaori, send Kaori, send Kaori for it. Hello, Sape. Ẹyẹ Jésù ló ṣègbèsù. So I think she's saying us now. Yabeji. Ṣé nǹkan tá a bá ṣe mi báyìí nìyẹn? Ṣé nǹkan